ọkùnrin kò sẹ́ni tó ní kẹ́ ẹ má dòbò tó rọ́pọ̀lọpọ̀ yín ayé òbò lọ́pọ̀lọpọ̀ yín wá àfi tó bá ráàánú gbà nù yín tó àbí tó bá bọ́ lè gé ẹ mọ́ torí pé bóyá ẹ rí òbò tuntun kan kẹ́ ẹ wá gbàgbé àwọn ọmọ yín sóye ń bá wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì gan wà tó jẹ́ pé ìfàtọ̀ tó bá yẹ pọ́n fẹ́ yàwó míì gan àbí bóyá ń rọ́mọ kan tán ń dóńbì kan wọn nítorí ẹ̀ gbàgbé àwọn ọmọ wọn sóye ń bá wọn and kò sí ẹgbẹgbẹ̀rún obìnrin tọkùnrin lè fẹ́ láyé yìí ẹni tó kọ́kọ́ fẹ́ ọkọ òun ló fìfẹ́ fẹ́ yòókù nǹkan rí lọ́wọ́ ọkùnrin òun ni wọ́n fi ń tẹ̀lé ṣoṣooṣù meanwhile èèyàn tó mọ̀ pé ó ti bímọ 5 bímọ 6 kó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ òun náà mọ̀ tí ń ṣe yóò wà bí ó ṣe sín ara yóò wà bí ó ṣe sí òbò fún ọ torórí tiẹ̀ náà ó ti pé òun náà ti mọ̀ wípé n tó fi lè dá ọmọ 3 4 5 lẹ̀ sẹ́nìkan láyà n tó jù bẹ́ẹ̀ lọ ṣe fóònù náà so ọ̀pọ̀lọpọ̀ wọn ó ti rìn jìnnà fún yín so àwọn ọmọ yín tẹ́ ẹ kọ́ lẹ̀ ẹ tọ́jú ọmọ yín àwa mọ̀ pé bó máa ń sọ ọkùnrin torí nǹkan tíwèé sọnù ọkùnrin bá dóbòdè level kan ó máa ṣù ṣùgbọ́n the fact pé bó ṣù ẹ ìyẹn ò ní kó wá da ọmọ sóbìnrin láyà gbogbo àwọn nǹkan tá à ń rí nínú society ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tán ya jàgídíjàgan àwọn ọmọ tó jẹ́ pé single mother ló train wọn ni mo program Alhaji Oríyọmí kan tí ọmọ ọdún 12 bẹ̀rẹ̀ sí mú gbó ọmọ obìnrin ìfá ìbára ọmọ yẹn ẹ̀rọ pọ̀ ọmọ ọdún 6 ni ó sì ti pé 12 years ó ti kúrú mbété ó ti kúrú mọ́lẹ̀ ó mu igbó ọmọbìnrin ìkan náà ló lóun fẹ́ lọ pokùnso pé ìyá àwọn fẹ́ mọ fohùn ṣòwò náà bí ó ń gbé òun fáwọn ọkùnrin ọmọ 15 years so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n wà trained tó ẹ pé single mother ló train wọn tí ọkùnrin dọmọ sí láyà ṣẹ́rí there is a place of baba there is a place of ìyá kò sẹ́ni tó ní ẹ mọ́ bóbìnrin tẹ́ bá fẹ́ bá lọ ayé àtijọ́ ni kinní kan ojú everybody orí wa ti pé ń sìn ìgbà tán deceive wa náà ní kinní kan ọkùnrin ò ní ṣèmí ìwọ nìkan ni ọmọ ṣe olden days nìyẹn orí wa ti pé ń sìn gbogbo obìnrin tó bá lóun ò mọ̀ ní ìsìn pé ọkùnrin ò lè jòkó tòbò kan ń tan rẹ̀ ẹ̀jẹ̀ ni so kò sẹ́ni tó ní ẹ mọ́ dòbò but take care of your children torí àwọn children tẹ́ dálẹ̀ yẹn ń sìn governor wà náà àwọn ọmọ yẹn president wà níbẹ̀ olórí orílẹ̀-èdè wà láàrin àwọn ọmọ yẹn sóyé wa àwọn ìránṣẹ́ ọlọ́run ńláńlá tọ́lọ́run lòun ó lò láti tú àwọn kan sílẹ̀ nínú ìdè ń bẹ nínú àwọn ọmọ tẹ́ ẹ dà kalẹ̀ so kò sí bí obìnrin ṣe fẹ́ dá ọmọ tọ́ láyé tá a wà ọmọ 5 ọmọ 6 ẹlòmíì dá ọmọ 4 lẹ̀ sóbìnrin láyà so tẹ bá mọ̀ pé ti bá òbò míì lọ ẹ tọ́jú àwọn ọmọ tẹ́ ẹ bí nítorí wípé kò sí ni táwọn ọmọ yẹn bá ṣoríire tán lọ́la ẹ wá wọn wà náà so kí wàá lè tẹ fẹ́ tún lù ya wọn ní jìbìtì pé kó mọ̀ ṣiṣẹ́ kó mọ̀ dá wọn tọ́ kò pọ́síbù ìwọ náà tán dẹ̀ wá ń kátì tó mọ̀ wípé yàn tó wá kátì ẹ̀ ó ti bímọ máa rán létí àwọn ọmọ rẹ̀ pé ṣe ń pin ọmọ yín sẹ́ǹdì owó iléèwé wọn sẹ́ǹdì owó oúnjẹ wọn má lọ tan ra ẹ tó bá yá òbó tiẹ̀ náà máa su òbó máa ń ṣọ́kùnrin táìmù tó bá ń ṣàkí ẹ̀ lọ́wọ́ yẹn ló máa dàbí pé ó wà ní paradíṣe pé kínní tó bá yá tó bá tún ṣe táìmù tó lò pẹ̀lú àkọ́kọ́ nǹkan ó tún pẹ́ táìmù tí ó lò pẹ̀lú tiẹ̀ kò lè pẹ́ tó tà àkọ́kọ́ títí ẹ̀ náà ó fi sùn tí ó tún fi wá míì so má tan ra ẹ tó bá ti mọ̀ pọ́kùnrin tó wá ń ká tiẹ̀ lọ́dọ̀ ó bímọ sílé máa rán létí ọmọ rẹ̀ ṣé ń pe àwọn ọmọ yín ṣé ń ṣẹ̀tọ́ ṣé ń ṣojúṣe kì í wá ṣe pé kẹ́ wá da ọmọ kalẹ̀ fóbìnrin kẹ́ wá fíù pé bóyá nítorí ẹ ti róbò kan tẹ́ ń dóńbì kan ẹ má tan ra yín o ẹ má tan ra yín rárá nítorí àwọn ọmọ yẹn lọ́jọ́ ọ̀la yín èyí tẹ́ ẹ lọ kátì yẹn obìnrin ló náà tó bá yá ní ìsìn òun gan náà rìn jìnnà fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin òbò tán fẹ́ dó náà fi torí ẹ̀ trap wọ́n mọ̀ọ́mọ̀ trap yín ni kẹ́ ẹ má bàa rántí ọjọ́ ọ̀la yín kẹ́ ẹ lè bá future ara yín jẹ́ àwọn ọmọ tẹ́ ẹ ti bí kò sẹ́ni tí ń fòbò bọkùnrin ṣẹ́rí tí òbò bá ti sú ọkùnrin tó o bá tún fira rẹ̀ bẹ̀ gan inú ọmọ bí sí ni so ìwọ tó bá mọ̀ pé ó ti bímọ 4 5 fọkùnrin tó ti wá ṣáẹtì mọ́ fira ẹ̀bẹ̀ most of the time àwọn obìnrin tó bá fọ́ sírù kàtígórì yẹn gan wọ́n ti máa ń build resistance nínú ara wọn gan ọkàn wọn lè tiẹ̀ mọ́ lọ sí sáìdì ọkùnrin mọ́ ẹni tó ti dọmọ sí láyà láti bí ọdún 6 7 títí ń dá tọ́jú ọmọ sáàárọ̀ okó kan ní ó ṣẹ̀ṣẹ̀ wàá máa ń sọrú ẹni yẹn so majority wọn gan ò mind nípa pé ọkùnrin just take care of kó ṣàtọ́jú àwọn ọmọ rẹ̀ ẹ lè dá ìtọ́jú ọmọ méjì gan níbi táyé dé dúró yìí ọmọ kan ṣoṣo gan kẹ́ ẹ dá ìtọ́jú ẹ̀ dá obìnrin kẹ́ ẹ wá fíù pé bóyá obìnrin yẹn á wá ṣe á ṣàdúrà fún yín pé kẹ́ ẹ lálùbáríkà so ẹ má máa tanra yín
òbò tẹ́ ń dó yẹn náà òun náà sú yín tó bá yá torí ń gbẹ̀ bá mú tojú that psychology bọ́pọ̀lọ ọkùnrin ṣe ń ṣiṣẹ́ nìyẹn ọkùnrin kan ò lè máa dó wọlé kó máa dó ẹ lọ tó bá yá òbò tiẹ̀ náà sú bẹ́ẹ̀ ni pàṣán tó dẹ̀ fi nà yálé láfi padà náwó náà má tanra ẹ kó jẹ́ kó rí ẹ pé ìwọ tó bá mọ̀ wípé wọlé mi ọ̀gá ìwọ náà ń dó ń sìn mọ́ rán wọn létí ọmọ wọn mọ́ rán wọn létí ilé ṣóyé ẹ bẹ́ẹ̀ yẹn torí gbogbo àwọn tó ń da ọmọ sóbìnrin láyà àwọn náà ń constitute problem nínú society kò sẹ́ni tó ní ẹni tó ti sú ẹ kó lọ́ọ́ mọ́ dó tó mọ̀ póbò ẹ̀ ti sú ẹ kò sẹ́ni tó ní dandan gan lè má mind most of the time but tọ́jú àwọn ọmọ tó bí fún ẹ tọ́jú wọn position àwọn fọ́tò tán máa ń yà tán bá ń ṣe because máa ń bá àwọn engagement bí ara jáde a máa ń ṣe engage àṣe gbogbo ẹ̀ ṣòye yín picture tán máa ń mix tán ní kí ìyàwó lọ jókòó sẹ́sẹ̀ àwọn bàbá ọkọ kí ọkọ náà lọ jókòó sẹ́sẹ̀ àwọn bàbá ìyàwó yẹn that picture is significant. This is the place where family is supposed to come in. So even though tí ò bá fẹ́ ọmọ yẹn mọ́ then ọmọ tọ́mọ yẹn ti bí fún tell him to take care of the children. Lè dá ọmọ sóbìnrin láyà kẹ́ wá fíò pé bóyá yóò wá dáa fún yín níbi tẹ́ ẹ lọ yẹn ẹ má máa tanra yín agbọ́mọjó lọ́mọ mojú so ẹ má frustrate obìnrin because frustration ti pọ̀ jù cases táwọn èèyàn tó ń treat tẹ́ bá lọ tẹ́ bá ń follow àwọn programs tó ti máa ń treat irú àwọn cases ó dọmọ sóhun láyà ó sá lọ ó dọmọ sóhun láyà ó sá lọ ó náà ń treat jù nísìn ó bóbìnrin sá lọ so ẹ má tanra yín mọ́ kò sẹ́ni tó ní ẹ má dòbò tuntun míì tẹ́ bá rí but take care of your children ṣóyé wa so bó ṣe jẹ́ nìyẹn yín tẹ̀dẹ̀ jẹ́ ẹ̀mí ọ̀gá náà ẹ̀yin náà mọ̀ rántí bí tà kọ́kọ́ ṣe sùn ní tiẹ̀ náà ó sùn gbọ̀ bá ya mọ́tàn rẹ̀ kó o sí gbẹ́rẹ́ kò ràn gbẹ́rẹ́ òràn ọkùnrin tó bo ẹ bá ti su oṣù àtúnpàwọ̀ náà tì ní so ẹ má tanra yín àfẹ́tọ́ bá bọ́ nìgé nù wọn nìkan ló kù so bó ṣe jẹ́ nìyẹn take care of your children o ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ wá wọn lọ kẹ́ mọ́ sanwó gbogbo ẹ̀tọ́ tó bá yẹ kẹ́ ẹ san so thank you guys.